Luqmanul Hakim, òun náà ni ọ̀kan nínú àwọn ẹni rere tó ti gbáwájú tó já sí pé òun lọ́lọ́run Ọba àlékiọlá fi orúkọ rẹ̀ sọ Suratu Luqman nínú Al-Qur'an. Àwọn míì máa ń pè l'Ànábì Ọlọ́run, àmọ́ èyí tó fi ń dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé nínú àwọn ẹni rere tó ti gbáwájú ni kò kí ń ṣe Ànábì Ọlọ́run. Wọ́n máa ń pè ní Luqman ọ̀jọ̀gbọ́n ní títorí àwọn ọ̀rọ̀ ọgbọ́n, àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ oríṣiríṣi tí ó wí fọ́mọ rẹ̀ nígbà tó ń bẹ láyé nígbà ayé rẹ̀. Àpèjúwe pọ̀ nínú Suratu Luqman nínú àwọn ọ̀rọ̀ ọgbọ́n, àwọn àkíyèsí tó fún ọmọ rẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ náà, òun náà ni èyí tí ìkan nínú àwọn onímọ̀ tó ti gbáwájú tá mọ̀ sí Zayd ibn Aslam, ìkẹ́ Ọlọ́run kó máa bá. Ó ní Luqman ń sọ fún ọmọ rẹ̀ ní ọjọ́ kan pé, ìwọ ọmọ mi, kadhiba man qala inna ash-sharra yutfi'u ash-sharra. Ó ní lọ mọ̀ wípé irọ́ lonítọ̀hún pa ò. Ẹni tó bá fi lè sọ wípé aburú la fi máa ń pa iná aburú, táburú kan bá ṣẹlẹ̀ ká tún wá ṣe aburú mi ká fi paná ẹ̀, ó ní irọ́ lonítọ̀hún pa ò. Fa in kana sadiqa, ó ní tó bá yípo títọ́ lonítọ̀hún sọ, ẹni tó ní aburú la fi máa ń paná aburú. Falyuqid naran ila janbi narin, kó nítọ̀hún kó kó iná kan, kó dá iná sílẹ̀, kó tún wá dá iná mi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, kí méjèèjì máa jó. Fayanzur hal tutfi'u ihdahuma al-ukhra, kó wá máa wò pé ṣé iná alákọ̀ọ́kọ́ ṣé yóò pa iná ẹlẹ́ẹ̀kejì. Nígbà tá ti ná aburú la fi máa ń paná aburú, pé ṣé bá burú níná, aburú níná kejì, kó wá wò pé ṣé iná eléyìí máa paná ẹlẹ́ẹ̀kejì. A rí pé iná yẹn yóò máa ràn sí ni. Ó ní wa illa, ó ní tí ò bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí iná alákọ̀ọ́kọ́ paná ẹlẹ́ẹ̀kejì, fa innal khayra yutfi'u ash-sharra, ó ní lọ mọ̀ wípé dáadáa la fi máa ń paná aburú. Kama yutfi'u al-ma'u an-nara, gẹ́gẹ́ bó ṣe jẹ́ sí pé omi la fi máa ń paná iná, omi la fi ń pa iná. So bẹ́ẹ̀ náà ni aburú kan tó bá ṣẹlẹ̀ dáadáa la fi máa ń paná rẹ̀. Èèyàn ò ní ṣàbúrú sí wa ká náà tí wọ́n ná aburú láṣẹ sí ìpàdé pé táwa ti ṣàbúrú yẹn, aburú ó tán lẹ̀, kò ní tán. Àwọn ẹni ẹni ìgbà tó bá tún ní kápá wọn tún ṣàbúrú mi, aburú ò bá máa ràn. Assalamu alaikum.